Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé Oòduà nation ní ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Oòduà nation ló lè ṣe lọ́wọ́ yìí àṣírí wọn ti ń tú in fact àṣírí wọn máa tú lẹ́yọ kọ̀ọ̀kan ni ṣe ti rí gbogbo àwọn olóṣèlú tẹ̀ ń rí gbogbo wọn ni wọ́n mọ̀ pé àwọn ìwà táwọn ń wù sí gbogbo ọmọ ìlú pé kò dáa àṣé gbogbo wọn ni wọ́n mọ̀ pé orílẹ̀-èdè yìí kò gbádùn àṣé gbogbo wọn ni wọ́n mọ̀ pé ìyà ń jẹ ọmọ ìlú ṣùgbọ́n ìbéèrè tí mo ní ni wípé kí ló wá dé tí wọ́n ṣe ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí tẹ́ bá ti rí i pé tí gbogbo àwọn tí wọ́n wà ní orí ipò yẹn tó má ti wà lórí ipò wọ́n máa ṣe bíi pé àwọn ò mọ̀ pé ìyà ń jẹ ọmọ ìlú ṣùgbọ́n ní kété tí wọ́n bá ti lè kúrò lórí ipò yẹn ìgbà yẹn ni wọ́n máa ṣe bíi pé èèyàn gidi làwọn ìgbà yẹn ni wọ́n máa sọkún síta pé ìlú yìí ò rọgbọ o àwọn tó ń wà lórí ibẹ̀ yẹn wọn ò ṣe dáadáa bí ìgbà pé nígbà táwọn wà ń bẹ̀ àwọn ṣe nǹkan tó tọ́ àti tó yẹ ṣe rí i pé àwọn ará bíi Ọlọ́run nìkan ló máa dá sẹ̀ríà fún gbogbo wọn níbo là ń lọ lọ́wọ́ yìí gbogbo iná lẹ mọ ọ̀gbẹ́ni yìí tí gbogbo èèyàn mọ̀ sí Ngige gbogbo ilé ẹ̀kẹ́ mọ̀ former minister of labour ni and employment òun ni Ngige yìí ó ti wá jáde ó ti tú àṣírí àwọn olóṣèlú mọ̀ pé òun gan former minister ní tẹ́lẹ̀ ṣùgbọ́n bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí òun gan ìyà yẹn ó ti pa òun náà lórí báyìí ṣùgbọ́n gbà táwọn wà ń bẹ̀ ó pẹ̀lú àwọn tí wọ́n da ìlú yẹn rú àwa tá à ń pariwo wípé kán pín orílẹ̀-èdè yìí ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ ká máa lọ wa tí wá yé wa o àfi kí Elédùmarè ṣàánú wa ni gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ former minister Ngige ó jáde lẹ́yìn tí ọ̀gbẹ́ni Oloogbe lẹ́yìn tí ó ṣe aláìsí ó wá rán sílé níbi tí wọ́n ti lọ ṣe waykeeping kò yé yín àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni lẹ́yìn tí Oloogbe former minister náà ni Oloogbe tí ó ṣe aláìsí àwọn mínísítà lóríṣiríṣi gbogbo wọn lọ síbi waykeeping yẹn níbi tí gbogbo wọn ti ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí wọ́n ń fi ẹ̀hónú tiwọn náà hàn tí wọ́n ń yẹ Olóògbé yìí sí gbogbo níbẹ̀ ní former minister of labour yìí ibẹ̀ ló ti wá jáde síta tóun náà sọ tẹnu ẹ̀ àfi kí Elédùmarè ṣàánú wa tóun náà sọ tẹnu ẹ̀ tó ní pé mínísítà yìí ó ti gbìyànjú ṣùgbọ́n tó bá ṣe dọ́rùn o ṣe ń gbọ́ṣẹ́ ó ní tí mínísítà yìí bá dé ọ̀run kó ṣàlàyé fún bàbá Awólọ́wọ̀ kó ṣàlàyé fún Ahmadu Bello kó dẹ̀ ṣàlàyé fún Nnamdi Azikwe kó sọ fún Ọlọ́run wípé Nàìjíríà ò rọgbọ pé orílẹ̀-èdè Nàìjíríà ó ti wá bàjẹ́ ju bó ṣe wà lọ mínísítà yìí tí gbogbo yín mọ̀ sí Ngige former minister of labour Ngige ló rán Olóògbé sí bàbá Awólọ́wọ̀ ó rán Olóògbé sí Nnamdi Azikwe ó dẹ̀ rán Olóògbé sí Ahmadu Bello pé Nàìjíríà tó ń rí yẹn o pé bí àwọn bàbá Awólọ́wọ̀ ṣe filẹ̀ ó ti ẹ̀ dájú bó ṣe rí ìlọ́pọ̀ tí wàá bàjẹ́ ju bó ṣe lọ ṣé iná ń gbọ́ ibẹ̀ làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní rọ́ ìpè fún mínísítà Ngige yìí o pé so ìwọ lè lẹ́nu àti jáde wá sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ti bàjẹ́ àbóròbẹ́ àti gbàgbé ni àwọn èèyàn jáde tán pé àwa mọ̀ pé ìwọ yìí ó pẹ̀lú àwọn tí wọ́n da orílẹ̀-èdè irú
o pẹ̀lú àwọn tí wọ́n sọ orílẹ̀-èdè dahoro, o pẹ̀lú àwọn tí wọ́n make sure pé ebi pa àwọn ọmọ ìlú nísìnyí tó ti wá jẹ́ pé ìwọ gan ò wá sí ń bẹ̀, wọn fi ẹ́ joyè kankan mọ́ báyìí, ó wá jáde síta, ó wá rán Olóògbé sí bàbá Awólọ́wọ̀, ó rán wọn sí, ó rán gbogbo wọn sí bàbá, ó rán sí bàbá Awólọ́wọ̀, ó rán sí Nnamdi Azikwe, ó wá rán sí Ahmadu Bello, wípé kí wọ́n ti dọ̀hún kó jẹ́ kán mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ò dáa. So ìwọ mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ò dáa látijọ́ ìgbà tí wọ́n tẹ́lẹ̀ wọ́bẹ̀, kí lẹ̀yin ṣe sí ká bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí, èpèrè o àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ ìpè. Former Minister of Labour and Employment Chris Ngige has paid glowing tribute to the late Chief Oloogbe, describing him as a rare statesman, intellectual force, and a precious gem whose voice and wisdom will be deeply missed. Speaking on Monday at a night of a tribute held at the International Conference Center, Abuja, Ngige said, "Ogbe, please try as much as possible tell Baba Awolowo, Azikwe, Ahmadu, Bello that things are still bad in Nigeria." Ngige to late Oloogbe. Ṣé ń gbọ́ṣẹ́ lọ́wọ́ yìí eléyìí ò fararọ mọ́ gbogbo àwọn ọmọ ìlú ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ ìpè. Ngige, may you should please rush, okay? You too should rush to heaven and go and tell and deliver the message to Zik, Awolowo, Ahmadu, you foolish children that destroy the country. You have forgotten the story of Lazarus and the rich man. Did you expect those great men to come back and fix the country for you? Yeah, people. Ó ti wá yé yín báyìí. Lára àwọn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ lọ sọ eléyìí pé ìwọ fúnra ẹ̀ gan kó tètè ṣe kó lọ sọ́run, kó lọ sọ́run, kó lọ sọ gbogbo nǹkan tó rán ẹni yìí, kí ìwọ náà lọ sọ lọ́hùn pé ìlú yẹn ò fararọ, yẹn olórí burúkú dédé tẹ́ ẹ bà ìlú jẹ́. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Àwọn ará bíi wọ́n má ti bà ìlú jẹ́ tí wọ́n wá sí lẹ́nu ipò kankan mọ́. Kẹ́ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn náà máa jáde, wọ́n máa ṣe bí olótùtù, wọ́n máa ṣe bíi pé àwọn jẹ́ èèyàn gidi. Ṣùgbọ́n nígbà tó wà ń bẹ̀, wọ́n sọ gbogbo ẹ̀, wọ́n sọ doríkodò ni. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa. Àwa tá à ń pariwo wípé lórí Oòduà nation yìí no going back ti wá yé wa, nítorí pé kò sẹ́nibọ́dì nínú àwọn ará bíi tán lè tún ìlú náà ṣe. Àfi tá a bá ń tanra wa ni. Tí àwọn tó ń pariwo pé àwọn lè ṣe, wọ́n lè ṣe tán bá débẹ̀. Iṣẹ́ rí nǹkan tí Chris Ngige tóun náà gbé ṣe, tán bá débẹ̀ kò sí kankan tán fẹ́ ṣe ju pé káwọn náà kówó jẹ, kán fi àjẹ mẹ̀kúnnù, kán fún àwọn Fúlàní láyè, kán máa pa àwọn èèyàn lóríṣiríṣi. Ìdí rèé tá a ṣe gbọ́dọ̀ jára wa. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò sinmi lórí ọ̀rọ̀ yìí o. Àtẹ̀jíṣẹ́ ń lọ lọ́tún, ó ń lọ lósì. Gẹ́gẹ́ bí Mo Abubakar Umar ṣe sọ, ó ní useless, senseless and stupid dwarf. Shut up your dirty and smelling mouth. Are you not part of those who destroyed the future of Nigerians? You have completely tertiary education of the country by prolonging ASUU strike up to 9 months. It is a known fact that a quickest way of destroying the future of the country is destroying its education. Ṣé ń gbọ́ṣẹ́ nígbà tó ń wà ń bẹ́ẹ̀, àwọn ASUU wọ́n wà strike fún bí oṣù mẹ́sàn-án. Jẹ́ káwọn ọmọ lọ léèwé. Tẹ̀dẹ̀ mọ̀ pé tí àwọn ọmọ bá lọ léèwé at least ọjọ́ ọ̀la wọn máa tún fi dára ni. Ṣùgbọ́n o pẹ̀lú àwọn tó ń ba ayé àwọn ọmọ ìlú jẹ́, ìwọ wá lẹ́nu ọ̀rọ̀ tó ń jáde ń sìn, tó ń rán èèyàn kan lọ sí bàbá Awólọ́wọ̀, Nnamdi Kanu àti Ahmadu Bello lọ́rùn pé Nàìjíríà ò dá o,
bó ti wá bàjẹ́ ju bó ṣe wà lọ ta ni ẹ́ àwọn náà ló máa fi ìyà jẹ gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan ní bọ́m̀bẹ̀. Yorùbá nation ní ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Oòduà nation ló lè ṣe bẹ́ẹ̀ ni àníri jù báyìí lọ lórí eléyìí àṣírí wọn máa túbọ̀ máa tú sí ni bẹ́ẹ̀ ni a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ iṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nà wò ẹni tó bá lámábọ̀lá ní dé bá kélédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.